Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé kẹ́ bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button, kẹ́ tẹ notification bell sódà gbogbo ìgbà tá bá ti mú àwọn sinimá bíi eléyìí wá, ìjọba aláǹfààní láti ṣe kíni láti jẹ ìgbádùn ara wa. Sinimá wo la mú wá fún yín ní ọjọ́ tí ò ní o? Ige Adubi ni o. Ige Adubi ni sinimá tí a mú wá fún yín ní ọjọ́ tòní. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí, àwọn bíi Akínọlá Àkànó, Adewale, Elesho, Gbonkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ bá ti wá wo Ige Adubi, ẹ sáré lọ sórí YouTube. Ẹ lọ sórí YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Yorubahood. Tó bá ti gbé Yorubahood wá, ẹ tẹ̀ síbẹ̀ Ige Adubi. Òun ló máa fún yín ní sinimá yìí. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Segbowe, bẹ́ẹ̀ ni o, Segbowe nínú sinimá yìí. Òun ló ṣe bẹ́ẹ̀ lójú ọmọ ìyá olówó, lójú ọmọ olówó, lójú ọmọ olówó. Ṣùgbọ́n kàkà kí ó ṣe nọ́mà bí dìdìrín ní bọ̀dá ṣe káàkiri o, bọ̀dá mọ́mọ́ wọlé wọn ní lè ṣe nọ́mà. Àwa mọ̀ o bóyá ẹ̀sìn bu Segbowe jẹ nínú sinimá yìí ni. Mo rò pé ẹ̀mọ́ tó ń jẹ́ pé ẹ̀sìn bù yàn jẹ yẹn ni pé ẹ̀gbọ́n ò lè takútú. Tá bá ti wà pẹ̀lú obìnrin náà máa give oríṣiríṣi excuse, ìgbà yẹn náà máa ní meeting, náà máa ní gbogbo ẹ̀. Ǹjẹ́ báwo ló tiẹ̀ ṣe fẹ́ jẹ́ gan nínú sinimá yìí? Ṣé kìí ṣe pé ìyá Segbowe lo Segbowe lélẹ́yìí tó fa wàhálà fún Segbowe tí Segbowe ò fi lè ṣe kíni tí ò fi lè ta kútú? Àbí ọ̀rẹ́ Segbowe yẹn Elesho àbí ó ní nǹkan kan tí ó wà láàrin wọn àti Segbowe ní tó fi jẹ́ wípé ọ̀rẹ́ wọn ó wá lágbára, ó ṣe kíni ó lágbára. Ẹ wò tẹ́ ẹ bá tí wò gẹ́gẹ́ mo ti sọ, ẹ lọ sórí Yorubahood, ibẹ̀ lẹ ti máa rí wò. Ige Adubi ni lórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Ige Adubi, ó máa gbé wá. Ẹ jẹ́ ká jọ digest ẹ̀ nínú sinimá yìí. Gẹ́gẹ́ bí mo ti sọ, ibẹ̀ la ti rí Segbowe pẹ̀lú ìtú tó ń pa pẹ̀lú àwọn ọlọ́mọge tó fi jẹ́ pé ó kàn ń náwó ìyá ẹ̀dánù fún wọn láìṣe pé ó débẹ̀ kò tẹ́lẹ̀ kò kanlẹ̀ kò kanlé kò kókó. Àmọ́ níwọ̀n èèyàn tó ń ṣe nínú sinimá yìí, báwo ló ṣe jẹ́? A tún wá rí ìdàkejì Segbowe, ìyẹn tó wà ní ọ́fíìsì tó ń dáhùn èèyàn lóhùn. Ṣé ìbejì ni Segbowe ni? Báwo ló ṣe jẹ́ gangan? Inú apá kejì ni ẹ ti jẹ́ àpàdé, báwo ló ṣe fẹ́ rí? Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé ẹ bá tẹ subscription button, kẹ́ tẹ notification bell sódà gbogbo gbàdá bá ti mú àwọn review bí eléyìí wájú máa láǹfààní láti ṣe kí n láti jẹ gbádùn ara wa. Tẹ́yin ò bá ti wá wò, ẹ sáré lọ sí orí ìkànnì Yorubahood, ibẹ̀ lẹ ti máa rí wò. Ẹ tẹ̀ síbẹ̀ Ige Adubi, Ige Adubi. Táwa ní Ige Adubi o, Segbowe ni o. Ẹ jájọ pàdé ní orí part 2 sinimá yìí. Ẹ ṣé púpọ̀. Ibi tí ọ̀rọ̀ ìyá làbákẹ́ yìí lédè tó lédè gbogbo àwọn mi relé mi. Tó bá rán ni níṣẹ́ ẹrú, èèyàn máa fi tọmọ jẹ ni. I would have said more, but let me just brief it, just like that. Yeah. Èsì láti sọ̀kò sórùlé, ó di dandan kó gbóhùn onílé. Yé, ìsìlẹ̀ ìsẹ̀ yẹn.